Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Látàrí ètò ìdìbò ìpínlẹ̀ Rivers tó ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀n, Fubara ti ké síta pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú alátakò ṣe ń dàgbà sí i. Lábẹ́ rẹ̀, ó ní òun ti fìdí rẹmi láìṣe pé ètò ìdìbò ti wáyé pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe di àwátì nínú ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀. Ó fi gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Rivers lọ́kàn balẹ̀ pé ètò gbogbo máa tò láàrin ọjọ́ díẹ̀. Àwọn aṣòfin tí Amerule ń léwájú fún ní kí ètò ìdìbò náà di sísún síwájú. Lórí ẹ̀sùn owó kọ́bẹ́ tí wọ́n fi kan Bobrisky, Fálànà ti padà sọ̀rọ̀ o. Lábẹ́ rẹ̀, ó ní òun kò rí Bobrisky rí, bẹ́ẹ̀ làwọn kò jọ jókòó sọ̀rọ̀ rí. Ó ní kí Very Dark Man tọrọ ìdáríjì. Ìfọ̀kànbalẹ̀ rèé o pẹ̀lú bí ilé ẹjọ́ ṣe pa á láṣẹ pé àwọn VIO kò gbọdọ̀ dá ọkọ̀ dúró tàbí gbẹ́sẹ̀ lé ọkọ̀ mọ́ lójú pópó. Orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe pọ̀ pẹ̀lú àjọ OPEC láti máa pèsè bárẹ́ẹ̀lì epo rọ̀bì 1.5 mílíọ̀nù lójúmọ́. Mínísítà kan ló sọ bẹ́ẹ̀. Ilé ẹjọ́ kan ní ìlú Àbújá ti ránṣẹ́ pé Yahaya Bello lórí ẹ̀sùn jìbìtì owó míì tó ń lọ bíi 150 bílíọ̀nù náírà. Ààrẹ Tinubu ti fi ìwé òfin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú owó orí ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin fún àgbéyẹ̀wò. Ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé ìṣàkóso ilé ìwòsàn ìjọba tó wà ní ìlú Ẹ̀pẹ́ fún ìjọba àpapọ̀. Wọ́n tún pààrọ̀ orúkọ rẹ̀. Ìròyìn amúlùúdùn. Òǹkọrin tàkasúfèé ọmọ Nàìjíríà ní tọ́pọ̀ mọ̀ sí Àṣàkẹ́ wọ̀yáàjà pẹ̀lú aláàbò rẹ̀ níbi tó ti lọ kọrin ní Dublin. Ìròyìn eré ìdárayá. Nǹkan kò ṣẹnure fún Fernandes pẹ̀lú bí Man U ṣe gbá ọ̀mì pẹ̀lú Porto nígbà tí Chelsea jáwé olúborí nínú ìdíje UEFA Champions League. Àwọn ìròyìn lóríṣiríṣi lẹ ó jẹ gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.